A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Even not someone be hit the lie. Mama say, "Don't touch your mother." Ayari wọn lọ lọ baba fẹ́ gbé òru, baba fẹ́ gbé ẹbọ rẹ̀, gbé lọ́dọ̀ ara rẹ̀, má disturb ara anybody. Àjòjì gbọ́dọ̀ wọlé, ẹ gbọ́dọ̀ rìn, ẹ gbọ́dọ̀ jáde nítorí kíni. Ìjọba ló lè rí nítorí tó ní rí sí àwọn àdàdẹ máa understand ìjọba tó lè fi lè sọ pé ká má jáde. Lásìkò corona torí ara wa wọn fi ní a máa lọ mọ́sálásí abẹ́ẹ̀kọ́ ni. Ìjọba máa ń ní rí sí bó ṣe lágbára tó yóò tó ní rí sí tí ó ṣàlàyé fún àti ó yí gbogbo aráàlú kọ́ bá ṣe aráàlú. Bẹ̀t kí ni rí sí tẹ́lẹ̀ kan sọ pé gómìnà ọmọ jáde. Tó o bá ti jáde, gómìnà gbọ́dọ̀ wá jáde. Ẹja sinmi níbi ìwà aláìlẹ́kọ̀ọ́ aláìníláàkáyà aláìronú lọ́dún tí ń bọ̀ kò sì ti jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó kàlùkù bá bẹ́ẹ̀ fi ṣe agbára tó ṣe agbára àwọn obìnrin wa wọ́n jáde ní Ìbàdàn lásìkò tó lóòlù bá ń jáde nǹkan kan gbọdọ̀ tápà wọn àfọmọ àlè tó bá jẹ́ mùsùlùmí ní òní jáde everybody gbọdọ̀ múra wọ́n ti ṣe tí wọ́n ṣe lọ àmọ́ ẹ múra kó tó káàdì táìmù yẹn á ti sọ fáwọn lọ́yà àti ilé ẹjọ́ ni o àti petition ni o àti mídíà ni o gbogbo àgbáyọ̀ bá gbọ́ ṣe ìjọ ní Christian àbí Muslim sọ pé kẹ́nìkan máa jáde nítorí ti tòun kí ni bẹ́ẹ̀ náà ẹ̀sìn gbogbo wa nǹkan wo ọjọ́ wo ìṣẹ̀lẹ̀ wo òfin wo ìlànà wo ní ń bẹ nínú ẹ̀sìn àwa tó jẹ́ pé àti ẹ̀lẹ́kọ̀ọ́ wa nílé ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ wa nílé ẹ̀kọ́ àwọn ní ilé ìwé àwọn náà nílé ìwé àwọn àti fídíò ní kàtà wọn lẹ́kọ̀ọ́ kàtà tó wà nítorí bá ti jáde ẹ̀kọ́ gbọdọ̀ jáde fún kíni fáwọn àníkí lọ́dún tí mo everybody Mùsùlùmí nílùú Ìbàdàn tó àbàbẹ́ kí Ọlọ́run bínú sí ọ ẹkọ àwọn jáde ẹdùn tí pẹ̀lú kòkòrò àwọn jáde ní Ìbàdàn kò dẹ̀ sí tẹ́lẹ̀ kó ṣe tọ́ba bá fẹ́ pọ́n ara rẹ̀ lé kó fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn kò sẹ́ni tí ò respect ọba ìjọba á máa pọ́n wa nítorí a máa request lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì pé kó fòfin de Oloolu òun ló ní ìdí kó fòfin de nígbà tí àwọn sọ káàkiri tẹ́ ń gbé kí n pínlẹ̀ káàkiri ẹ̀wọ́n náà fẹ́ jáde má jáde àbáwọ̀ jáde torí ẹ̀tọ́ wa ní kásìkí ni kájáde ọ̀rẹ́ sí jọ́sẹ̀lẹ̀ gbéyàwó ẹ̀ jáde lásìkò tó máa lọ́ fẹ́ jáde gangan jáde bí wọ́n ti àwọ̀ rẹ̀ fi kókóró rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá àgbọ̀ yẹn dáadáa a ní fi kókóró náà yẹn àmì ẹ̀tọ́ bá fọwọ́ ba ìyàwó wa àwọn náà fọwọ́ ba ọgbọ́dọ̀ dópin ọdún yìí ó lẹ́ni ọdún yìí yàtọ̀ ariwo pọ̀ lọ́dún yìí ọdún yìí yàtọ̀ ó ti tọ́ka sí pé àwọn yẹn ti ń gbọ́n àwọn yẹn ti ń sọ̀rọ̀ àmọ́ lọ́dún tí ń bọ̀ wọ́n gbọ́dọ̀ máa gbọ́n kò sí títí tí wọ́n ti ṣẹlẹ̀ lágbàáyé síbi tí wọ́n ti ṣẹlẹ̀ lágbàáyé àwọn tó ra ń dé jù àwọn tó ra ń dé jù tó ń fọ́nú jù iná ìlẹ́ ní bọ́ọ̀dì kò bá àjọba kò bá jẹ gọ́vnọ̀ kò bá jẹ lóṣèlú kò bá jẹ lówó kò bá jẹ muslim kò bá jẹ christian kò bá jẹ lómi kò wá support pé tẹ́lẹ̀ ká bá ti jáde o ẹnìkan ò gbọdọ̀ jáde ló pọ̀nù jù ẹni wàá fẹ́ pọ́nra rẹ̀ lé kọ́mọ̀ yẹn yí pé gbogbo wa àjọ free òfin tó mú wa kọ̀sẹ́ni tí ó mú kábíyèsí gan kábíyèsí ò special àwọn tó lè tó tí wọ́n ti máa fún pé wọ́n ní immunity olótú náà òfin Nàìjíríà ó sì ní rí sí ti immunity wọn ó sì nígbà gan immunity wọn náà tó ṣe kéde ó ti nígbà alápàlẹ́ ni bàbá ọba tó ẹsẹ̀ jẹ bóyá tó gbọ́n ẹsẹ̀ jẹ ni ọ̀jọ̀ wọn sọ̀rọ̀ mọ̀ mọ̀ káwọn náà ó ti rí pé ọba ọmọ báyìí toró ìdójútì ní nígbà téèyàn kàwé wọ́n fẹ́ máa sọ pé bàbá wa Olúbàdàn ṣé ọ̀kàwé ni àbí wọ́n ti dàgbà bàbá yẹn orí ẹ̀dẹ́ pé ẹni tó ti ṣe gọ́vnọ̀ tó ṣe sẹ́nẹ́tọ̀ ó sì sọ pé tó ṣe pé tí wọ́n bá nù wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ kan ronú sí tó bá dọ̀dún tí ń bọ̀ àwọn gan ní ọkọ̀ kéde pé àwa ti sọ tí a bàbá kábíyèsí kẹ́ gbọ́dọ̀ dáa á fi dìfẹ́ǹdì ara wa àmọ́ tí ojú òfin ọ̀bà wa tó òfin pẹ́ ẹnì kábà ìkò ní fi ọwọ́ lu ẹlẹ́à àbí ìyàwó alálùbáríkà kọ́mọ̀tẹ̀ ẹlẹ́à obìnrin gbogbo obìnrin pátá káwọn gbọ́dọ̀ ṣe wọ́n wọn gbọ́dọ̀ wọlé fún anybody ìjọba nìkan ló sọ pé ká wọlé tíjọba bá yà wọlé àwọlé kọ́dà ká má ti ìmọ̀rí ṣe àwọlé ní ọdún tí ń bọ̀ kẹ́ ẹgbà yẹn olórúkọ náà múra dáadáa lọ́wọ́ lọ́yà tẹnu á lọ ilé ẹjọ́ kó tó gbé ẹkú rẹ̀ pé kí wọ́n wọ̀ọ̀dù á kọ pẹtísẹ̀ sí gọ́vnọ̀ àti gbogbo àyè ọlọ́pàá tó ọba yìí tèrè àti àtúgbé àná lọ ilé ẹjọ́ a nídìí àti kọ lẹ́tà kan sí bàbá kábíyèsí tẹ́ ń gbọ́ náà kan máa bọ̀ because wọn ò ní agbára lórí ọlọ́pàá ló lágbára lórí àwọn abẹ́ ìjọba náà ara wọn sẹ́ ìjọba ní bẹ́ẹ̀ abẹ́ ìjọba náà wà ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tolé àwọn ẹni Olóòlù. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.